Africa Content TV. Ọlọ́run bàbá padà lẹ́yìn dédé wá. Ṣẹ́ṣẹ́ kéde. Ṣẹ́ṣẹ́ kó Nigeria Limited Group of Company. Ibas Alábí Àtẹ̀wá ìjọba tó. Wọ́n ló ti bọ́dún mẹ́sàn-án òjì gan-an 9 years anniversary 2014 lábẹ́rẹ́ tó bá yẹ next year 2024 after 10 years I ma celebrate here in big way big time. Ọlọ́run ṣọ́ àjọ ní àlàmúlẹ̀ àbájáwá tó lọ́dún tó bọ̀ èyí lè máa wá. Ìbúlẹ̀ bàbá ìbúrò tí a kọ̀ ní fún yín 10 years sí wọn lábá tó. Àwọn onífẹ̀ ló ní ìṣe gbogbo wa. Àlàbù ẹsẹ̀ ìrònà bí. Wípé Ajíbọ́lá kú nígbà tó wà. Ìyàrá náà wò láàmì gbogbo sí. Èyí náà wọ́n gbé ìdájú mẹ́lọ. Lójúgbé mi ìdájú lórí ìdó ìdájú gbangba. Gbogbo ọ̀tá tó ìfẹ́ ti gbogbo. Ìwọ́wọ́ nínú ayọ̀ mi. Ọlọ́run wọn ò sọ. Gbogbo ọ̀tá tó ìfẹ́ ti gbogbo. Ìwọ́wọ́ nínú ayọ̀ mi. Ọlọ́run wọn bá ṣe. Orí fún mi kí ẹ̀rọ ọ̀kan mi rà. Sọ́wọ́ lágbè mi ní alárí. Ìyá mọ́tò owó yìí fẹ́ alárí. Bàrà sí ìwà òòjà ìgbà àbọ̀yọ̀bọ̀. Ètè lọ́mọ. 2024 ayọ̀ ní tiwa ìdùnnú ní tiwa ìbùkún ní tiwa gẹ́gẹ́ bí orúkọ ìyàwó ọ̀gá kò sílẹ̀ ìbùkún ní tiwa àgbẹ̀dá àlàáfíà ní tiwa. Ìdúró ní ìjọba tó bọ̀ wá sí òdìtọ́ 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 ó ti dé tó náà àbára òdìtọ́ ẹ̀. Fàánú wá mi rí ẹsẹ̀ mo kún sọ́dọ̀ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀sìn wá sọ́dọ̀ yìí. Pẹ̀lú ṣòro mi, pẹ̀lú ẹ̀wà pẹ̀lú ṣòro mi, àwọn jẹ́ kí n padà sí ẹ pẹ̀lú ṣòro mi. Ìbùkún gbọ́dọ̀ lọ ní gbogbo ẹ̀sìn wá sọ́dọ̀ yìí lọ. And in 2024 is my year of success, my year of grace. My year of happiness. My year of multiple promotions. Gbogbo dáadáa ní 2024 làbáyé àjẹsẹ̀ mú bá so. Lágbára sọ ti bá a sọ. Ọkùnrin obìnrin wa, ọmọdé àgbà, arúgbó ìmúdọ̀ làbójú wa. Àmìnà ẹ̀ṣá mi, ṣe ìṣàdúrà mi wá. Yàtọ̀ ní ìṣàdúrà ẹ̀ṣá mi wá. Ẹbí ní tàbí gbọ́rù ìwò Èsì mi máa mú. òkùnkù Ṣé ìwúwo ni? òdìlódì. Mo dájú sáwọn rí. Ẹlẹ́nu ẹgbẹ́rún òkùnkù sáré máa ṣe ṣe. Ẹgbẹ́ ìrẹ́bí ní tàbí gbọ́rù ìwò Èsì mi máa mú. òkùnkù Ṣé ìwúwo ni? òdìlódì. Mo dájú sáwọn rí. Àbọ̀ ọba bẹ̀rẹ̀ lọ́rùn ìlàṣẹ. Àwọn tẹ̀mí ìwé sẹ́gbọ́ ìrìnà sọ pé orí tí máa gbẹ̀rù lárúgbà. Wọ́n bẹ̀ bá ọjọ́ bá ń gbẹ̀rù lọ́wọ́. Wẹ́lẹ́ ní kí bá gbẹ̀rù lẹ́jà. Bàbá gbẹ̀rù
gbogbo rẹ̀ ṣá. Bàbá gbogbo rẹ̀ o. Olórí lórí ti wá gbogbo rẹ̀ ṣá. Bàbá gbogbo rẹ̀ o. Olórí ti wá gbogbo rẹ̀ ṣá. Ẹ̀pá dáhà bá ti ṣàdúrà dáhà tí wọ́n ti ṣàmì ẹjọ́ wọn òun tó lè jẹ́ káàdù àtàṣe ẹgbẹ́ pàṣẹ bọ́lá ní pé èyí tó kù yóò kí wá ó lé 7 days tàbátà àlùkò ní 2023 tó fi lọ remain only 7 days just 7 days àwọn lárí bíi just ó pọ̀ kí wọ́n kúnlẹ̀ láàárọ̀ pàtàkì àbàṣọ nínú ayé. Àwọn lárí bíi just lárí bíi kan kékeré ọ̀sẹ̀ kan ṣé ọ̀sẹ̀ kan ni àmọ́ra ọjọ́ kọ̀ọ̀kan lásán ó pọ̀ wákàtí kan ó pọ̀ ìṣẹ́jú kan ó pọ̀ wo wọ́n sẹ́kọ̀ orúkọ ògùn ló bá gbọ́ ẹni tí ká ápùn àbúrò ní ṣé gbogbo wa ọjọ́ méje jẹ́kù yóò jẹ́ wá ẹjọ́ ẹjọ́ ó dáwọ́ ayé òjò àlá ibi ìwòsàn ẹjọ́ bọ́dọ̀ mi gbọ̀ngàn bá àṣọ ẹgbẹ́ sórí ìṣù àgbèwọ́lá ẹgbẹ́ sọ̀rọ̀ ayé bí ìṣù àlè ìṣòro bá so ẹ bá di bàbá aláwọ̀ ẹ̀fọ́ káwọn ẹ bá tó ní ṣẹ́gun ọ̀sán kan ẹ bá mi tipátipá owó orí èèyàn apá èèyàn ẹsẹ̀ wọn ọkọ̀ èèyàn lọ́dún tó lọ mú wá ó máa lówó lọ́wọ́ wàá fowó ṣòdì sẹ́ńtà wàá ṣọdún wàá ra mọ́tò wàá kọ́lé ọmọba tó wá jẹ́ pọ́lísì kí ló dé tí bàbá láwo tó ṣòkùn yẹn fọ́ọ̀mù àbí fọ́ọ̀rà ìkórè láàrín àbájá àwọn àtẹ̀wò ìkórè lọ. tó wọ́n ní ìfọ́kọ̀ ọ̀ṣọ́ ọ̀yà. Torí babaláwo ọmọ kò ní ìgbà kọ́sọ̀, ìòjèlè sọ́fúnra, ṣọ́wọ́ fẹ́ràn owó, ṣé babaláwo fẹ́ lówó lọ́wọ́? Ọmọ kò ní ìgbà kọ́sọ̀, ìòjè tó bá mọ̀ ẹ̀. Ọmọ kò ní ìgbà kọ́sọ̀, ìòjè tó bá bí ẹ̀. Ọmọ kò ní ìgbà kọ́sọ̀, ìòjè tó fún ya owó ẹ̀jì fún ẹ. Ẹjọ́ ẹ̀yìn tèmi náà bá kà máa fẹ́ jáde jẹ́jẹ́. Ọdẹ máa ló wá gbogbo lọ́wọ́. Ẹ̀dẹ̀ ní káàrí ìyìnbá from January to December ogun. Àti kọ́mọ́ wọn náà ní máa gbọ́. Àdì kùnrin burúkú bá bọ̀ mọ́ wa. Ìdùnnú ayọ̀ lánàá ti ṣọdún. Gbogbo nǹkan tó ń bá kẹ́mọ́ àlọ́. Ẹjọ́ náà lè jẹ́. Mo tápára wá bá ká. Mo jẹ́ ìyẹn ni. Mo jẹ́ jàre. Mo jẹ́ tọ́kùnrin fún wa. Kódà mo jẹ́ pọ̀ mọ́ o. Ọmọ bá ṣọdún ayọ̀ nínú ilé ẹ̀ bá so. Pápá tí ó tó. Máa lọ kọlu tí ó bá wà jọ. Ọdún ayọ̀ làwọn so. Ọdún lọ sókè òun bàbá rẹ̀. Ìjọ èso òjò òjà. Òtí ó mọ lẹ́kọ̀ọ́ lọ́dún tuntun. Àjẹ́ tó ṣẹlẹ̀ sí wa ò bá bá rà. Ọdún lọ sí ìlú bàbá mi wọ́n. Ṣáàjọ́ ìgbàlódé. Ẹ̀sọ́ wọ̀. Òtí ó mọ lẹ́kọ̀ọ́ lọ́dún tuntun. Ọmọ ìfà àjẹ́ tó ṣẹlẹ̀ sí wa ò bá bá rà. Adishadua, àwọn tó wà ní ìṣàrí, àti fún ọ̀gá advice,
àwọn tí wọ́n ti gbọ́ ilé kù aláwọ̀ ẹ̀rọ ká tó gbà ó làwọn bá ń kà ká tó tó kù yìí ìtura ó ilé sọ mi ò sọ ó. Ilé sọ mi ò sọ ó. Gbogbo ìpínlẹ̀ tí mo fi yẹ ọwọ́ mọ́ wọ́n ní tó lè rẹ̀ ẹ̀wọ̀n ọ̀hún. Ẹbí òfin ní aṣọ ọ̀la ẹ̀kú. Olùkọ́ni lọ́lọ́sì ìgbà ẹ̀sọ́mú. Nígbà tí mo kọ́ fẹ́ràn ilé tó sí. Wọ́n ní kí ló fẹ́ àtọ́kùn. Iṣẹ́ dábì bàbá bọ̀ ló rá mi. Torí sí mi débi ọ̀la mú sọ̀rọ̀ mi. Mo fi àgbára àwọn aṣáájú. Wọ́n lára àwọn aṣáájú. Ẹgbẹ́ fún ọbẹ̀ yìí bá mórí ìsàpàtà. Ìbàjẹ́ tó lè là ń tó. Ẹ̀rìn bá mórí ìsàpàtà. Àpọ̀dá lọ́wọ́ lè fi òkúta sí rẹ̀. Ẹgbẹ́ fún àpọ̀dá lọ́wọ́ lè fi òkúta sí rẹ̀. Ṣé kò sẹ́ni ó lè sí? Ìgbà tí wọ́n sọ pé kí ṣe yàn bá jẹ́ kí ìyàwó mi ká tó tòbi kí ó rí ìyàwó. Ẹni tó lè ṣe máa ṣe ìgbẹ́ ìyàwó. Àwọn ọba rẹ̀ ní ọba rẹ̀ ní ìyàwó rẹ̀ ní mẹ́sàn-án tó rí nínú ìwé fún ìwé máa bá ti pẹ́. Ẹ̀yin tí wájú ilé ní ẹ̀rọ, ẹ̀yin tẹ̀yìn ilé ní ẹ̀rọ wá, ẹ̀yin tẹ̀gbẹ́ ilé ní ẹ̀rọ wá. Onílòdò ọmọọ̀tọ̀ ẹ̀rọ, kábíyèsí ẹ̀rọ ní ọlọ́tọ̀ ẹ̀rọ ní ẹ̀rọ ní ẹ̀sìn ìwé ẹ̀rọ ìwé fún ọdún ọdún sílé. Ọlọ́tọ̀ ẹ̀rọ ní ọlọ́tọ̀ ẹ̀rọ ẹ̀ka fún ọmọ ojú sí bọ́ọ̀dì ìlànà. What's up? I'm Ọlọ́sẹ̀, bí mi gbà.